bàbá Alhaji Mustapha Sego ẹ pa àwọn ọmọ yín pátápátá ẹni kọ́ bá sọ̀rọ̀ sí Olúọmọ mọ́ o kọ́ bá sọ̀rọ̀ sí Olúọmọ èmi yóò ṣàní mò ń sọ̀rọ̀ o èmi nìkan ti tó o màá fèsì gbogbo wọn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kó tán. ẹ̀yin tèmi ìyá òòṣà ti jáde lórí ọ̀rọ̀ MC Olúọmọ àti Sego rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ láàrin wọn wọ́n jẹ́ ká máa mọ̀ pé ẹ wá ń bí MC ti jẹ́ president àwọn ọmọ onímọ́tò Sego náà ti jẹ́ chairman Lagos State pé kí ló ń ṣẹlẹ̀ olúkálùkù ti wà láàyè ẹ̀ kí ló dé wọ́n dẹ̀ jẹ́ ká máa mọ̀ pé enough bí àwọn ọmọ Sego ṣe ń jáde fún MC bó ṣe ń ta sí MC wọ́n ní tírú ẹ̀ bá tún ṣẹlẹ̀ àwọn máa jáde tán fún àwọn ọmọ Sego pé kí wọ́n fi MC Olúọmọ lẹ̀ ó ti wà láyà rẹ̀ kí Sego náà wà láyà ara wọn ẹ jọ̀ọ́ ẹ drop comment kí ló ń ṣẹlẹ̀ wọ́n dẹ̀ tún jẹ́ ká máa mọ̀ pé tó bá continue pẹ̀lú ìjà tíjà bá lọ burst out ní Nàìjíríà ní Èkó wọ́n náà lè má gbónúrú àwọn ọmọ awakọ̀ association mọ́ ní lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká fọpọlọ ṣe o ẹ drop comment ẹ like ẹ gbọ́ látẹnu ló ṣe. òpè méjì ẹyẹ méjì ò jáṣà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣe rí nǹkan kan ń ṣẹlẹ̀ Alhaji wa Mustapha Sego ẹ̀yin ni mo ní gbogbo fídíò tí mo fẹ́ ṣe yìí mo fẹ́ kó délé kó dóko kó dé worldwide ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ o ẹ fẹ́ mọ̀ pé Olúọmọ president ló jẹ́ o níjọ́ kìíní àná tó Olúọmọ fẹ́ jẹ state chairman bàbá wa Àgbẹ̀dẹ àwọn ló wá fa ọwọ́ Olúọmọ sókè ní state sí ìta àwa wà ń bẹ ìjọ yẹn nígbà tí Olúọmọ kọ́ ló wá fa ọwọ́ yín sókè ní state ọmọ ìyá pé fún ara yín lè fọwọ́ ara yín sókè ní state ọmọkùnrin yẹn náà ò dẹ̀ sọ̀rọ̀ kò sọ pé báwo ni kò sọ nǹkan kan òun náà ni ò jẹ́ kí àwọn ọmọọṣẹ́ yín náà ṣe ń ráyè bú Olúọmọ ṣé mọ̀ pé mo tún repeat ẹ̀ tí àwọn ọmọọṣẹ́ Olúọmọ kan bá bú ẹ̀yin èmi kíní burúkú yìí máa jáde síta máa bú wọn mi ì tí ra àwọn ọmọọṣẹ́ Olúọmọ kankan tó bú yín o àwọn ọmọọṣẹ́ tí ló ń sọ̀kù ọ̀rọ̀ àwọn ọmọọṣẹ́ yín ló ń sọ̀kù ọ̀rọ̀ òun ni Legacy ṣe jáde láàárọ̀ yìí pé ẹ má jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ nígbà táwọn ọ̀gá tán ti pè yín tán ti bá yín sọ̀rọ̀ ẹ pa àwọn ọmọ yín lábẹ́ aṣọ ẹni kan tọwọ́ ọmọ wọn ẹni kan ti báṣọ ṣé bó ṣe ṣe bí kò ṣe rọra wà yẹ kò dáa ẹ má yẹ ká fìjà ṣe kinní yìí ṣé mọ̀ pé tẹ́ bá jà Ọlọ́run jẹ́ kó tún gbọ́rọ̀ national mọ̀ ní Lagos State nǹkan tí mo rí ni tẹ́ bá jà Ọlọ́run jẹ́ kó tún gbọ́rọ̀ national union mọ̀ ní Lagos State kí lẹ̀ ń jà fún Olúọmọ ti lọ fún president ẹ ti wà ní state chairman kí ni problem kí ni nǹkan tẹ́ ń jà fún kí ló ṣẹlẹ̀ bàbá Alhaji Mustapha Sego ẹ pa àwọn ọmọ yín pátápátá ẹni kọ́ bá sọ̀rọ̀ sí Olúọmọ mọ́ o kọ́ bá sọ̀rọ̀ sí Olúọmọ èmi yóò ṣàní mò ń sọ̀rọ̀ o èmi nìkan ti tó o màá fèsì gbogbo wọn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kó tán wọ́n náà ti pè yín wọ́n láwọn ọ̀gá wọn kíní wọ́n ti pè yín wọ́n ti bá yín sọ̀rọ̀ ẹ ṣáàṣì àwọn ọmọ yín ṣáàṣì